الذي ذكر الإحسان إلى الجار بعد ذكر عبادته في القرآن، والصلاة والسلام على خير من أحسن إلى من بجواره نبينا محمد وعلى آله وصحابته أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa, Ọlọ́run ọba tí ó tún ṣe ìjókòó ìnírọ̀rùn, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún. Gbogbo àwọn èèyàn tí Ọlọ́run ọba lò ní sábàbí tí ló ìjókòó yìí tó fi wáyé tó fi rọrùn, abẹ́lọ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọlọ́mùsà ṣe ní ìta pàdé níwájú Ọlọ́run ọba níjọ́ alkiyama, kó fi ṣe okùnfà àlìjánà fẹ́ni kọ̀ọ̀kan wa. Akí gbogbo àwọn elétò àti àwọn tí wọ́n gbà wá lálejò ń bí àti gbogbo àwọn jama pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Hukukul jar, ìwọ̀ tí a jẹra wa àwa tá ń gbé pẹ̀lú ara wa. Ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa, bí àwa ẹbí àtàrà tá a jẹ́ aládùúgbò, a gbọ́dọ̀ máa ṣe dáadáa síra wa, ká wá dà gẹ́gẹ́ bí ẹbí kan. Sọmọ pé wà àtàwọn ẹbí ẹ̀jẹ̀ ti dà yín pọ̀, bọ́ sálọ̀ tún ẹbí rẹ̀ wà bọ́, bó kó lọ́bì kan ẹbí rẹ̀ máa wọ káàkiri. Bí wọ́n náà bá lọ ọ padà sínú ẹbí, nítorí pé okùn ẹbí ló dà yín pọ̀, ẹ̀jẹ̀ dà yín pọ̀. Béèyàn bá ti wà lẹ́gbẹ̀ẹ́ ara ẹni, táwọn kọ́lé tira ẹni, ilẹ̀ ti dà yín pọ̀. Ìtí ò lè mú ọ sọ pé ìwọ ìṣe ẹbí lágbájá mọ́, kò pọ́síbù nítorí ẹ̀jẹ̀ yín ti wọnú ara wọn. Bẹ́ẹ̀ náà ni ò pọ́síbù kọ́ ọlọ́ọ̀ gbé àdúgbò mọ́, kò ní ọfẹ́ la ilẹ̀ tiẹ̀ kúrò nínú ilẹ̀ níbọ̀ rẹ̀. Nígbà tí o ti rọrùn kó rí ilẹ̀ là, ó di ọ̀ràn àyàn kó máa ṣe dáadáa. Ṣe rí níbọ̀ wa, ẹ̀yàn ọmọ ayá mi nínú ẹ̀sìn wa, ó dà gẹ́gẹ́ bí ẹbí wa tí wọn ò bí wa papọ̀ ni. Ìbáà jẹ́ kèfèrí, ìbáà jẹ́ mùsùlùmí, ìbáà jẹ́ olóòṣà. ẹ̀yàn ọmọ ayá mi nínú ẹ̀sìn wa, makanatul ihsani ila al-jar fi al-Islam, neighborliness, ká máa ṣe dáadáa sí alájọgbé wa. Yàrá rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yàrá ẹ̀, ilé rẹ̀ kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ilé títí ẹ̀, ẹjọ́ pàdé, ẹjọ́ ń gbé papọ̀. Ká ṣe dáadáa síra wa, ẹ̀sìn ni o. Nítorí pọ̀pọ̀lọpọ̀ wa ìsìláàmù tá ń ṣe tí ó fi di pé wọ́n máa wá pé ẹbá lájí ni, ẹbá lájá ni, ṣe bí wọ́n lọ Mákà, ṣe bá àfa wọn pé ebi ṣéwù ni. Ìsìláàmù tá ń ṣe àgbàgbọ́ yé ẹ̀dẹ́lẹ̀. Ìsìláàmù nu mọ́sálásí nìkan lágbọ́ yé, àgbà pé ìsìláàmù tó ń bẹ ń tata ṣe. Nínú ìsìláàmù tí ń bẹ ń tata ṣe, òun náà ni ká máa ṣe dáadáa sí níbọ̀ wa. This is Islam. This is worship. Ẹ̀sìn ni tọ́ máa nípò níwájú Ọlọ́run, tọ́ bá sì ń ṣàbúrú tó sì máa dáràn wájú Ọlọ́run, tọ́ wà lè parí ẹ̀ sínú ná. Ọlọ́mọ sì wá lọ́mọ aná. Aláàdá ilẹ̀ kọ̀fẹ́ kọ́ dàrú ló ṣe ní a máa ṣe dáadáa síra wa. Aláàdá ilẹ̀ ọfẹ́ kọ́ létò ló fi ní a máa ṣe dáadáa síra wa. Tá a bá ṣe dáadáa síra wa ládùúgbò, àwọn tá a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa, odidi ṣíríìtì ó dàrú. Bí ṣíríìtì ó bá ti lálàáfíà, gbogbo local government kọ̀ọ̀kan ní òní lálàáfíà. Bí local government kọ̀ọ̀kan bá ti lálàáfíà, ìlú tàbí òní lálàáfíà. Kálàáfíà ó sì máa ń ṣe lérí ilẹ̀ Ọlọ́run ọ̀fẹ́. Ó ṣe jẹ́ pé wọ́n tó ọba wa ń ṣe dáadáa sí lébọ̀, ọ wà nínú àwọn èèyàn tí wọ́n ń fa àlàáfíà Ọlọ́run ká nínú eré ilẹ̀ Ọlọ́run àbí nínú ilẹ̀ Ọlọ́run. Ọlọ́run bá sọ nínú Quran, ọlá amálẹ̀ ni lẹ́yìn ìgbà tó ní ká má ṣe bọ sóhun
Allah amalẹ̀ a'udhu billahi minash shaitanir rajim wa'budullah ẹ máa sin Allah wala tushriku bihi shay'an ẹ má mú kàmí mọ́lọ́ mùsùlùmí kí ló gbójúlé Allah kí ló fi ń sọ́ra Allah tọ́lọ́gbà pé yóò sọ́wọ́ fún Allah wa bil walidayni ihsana ìyá ayé àti bàbá yín ẹ ṣe dáadáa sí wọn wa bidhil qurba gbogbo àwọn tí wọ́n súnmọ́ yín ní ẹbí ẹ ṣe dáadáa sí wọn wal yatama àwọn ọmọ tí bàbá wọn ti kú ẹ ṣe dáadáa sí wọn wal masakin àwọn ẹbùnmí torí ọlọ́run Allahu akbar ọlọ́run bá ní ẹkùn èmi mọ̀ tán ló sì nígbà ọlọ́run wá fẹ́ ka ìta mbẹ́mbẹ́ nísì ó ní wálé jàre dhil qurba àwọn neighbor tó súnmọ́ yín ẹ ṣe dáadáa sí wọn aláàní sọ̀rọ̀ yóò neighbor tó súnmọ́ yín wal jari li junub àwọn neighbor tó jìnnà sí yín ẹ ṣe dáadáa sí wọn afọwọ́ Abdullah ibn Abbas ó ní al-jaru dhil qurba ó ní sẹ́ẹ̀rí níbò tó súnmọ́ wa tí ọlọ́run bá ń sọ ya'ni alladhi baynaka wa baynahu qaraba òun náà ni níbò tẹ́jọ jẹ́bi wà àtàbúrò rẹ̀ jẹ́ kọ́lé tíra yín abẹ́jọ gbalé kan náà ọlọ́run bá ní ṣe dáadáa sí afa Ibn Abbas ó ní wal jaril junub ó ní níbò tó jìnnà alladhi laysa baynaka wa baynahu qaraba èyí tó jẹ́ pé ẹ̀ẹ̀kan accidentally ẹ̀kànjọ́ ralẹ̀ sádùúgbò ẹ̀kànjọ́ gbalé sí inú fúláàtì kan ẹ̀jọ̀ ìwọ gba èrúmù ó náà gba èrúmù tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yìn sẹ́bí àtẹ̀yìntẹ̀ ẹjọ́ jẹ́ bí àtẹ̀yìntẹ̀ mara rí wọ àti Ìgbò wọ àtàwùsá wọ àtẹ̀gbò bọ́ bá ti jẹ́ èèyàn máa ń wá ẹ̀sìn tí ń ṣe ká ẹ̀sìn tí ń ṣe wọn kọ́ lẹ́yìn kó pè é sẹ́sìn bí ọba sì ti gbọ́ ọ̀rá fílẹ̀ jẹ́jẹ́ kọ́ wá nítorí pé kọ̀ṣẹ̀sìn rẹ̀ pò ní ṣe dáadáa sí ọ̀dọ̀ mọ́ná nítorí kò ní rọgbọ fẹ́yìn méjèèjì nínú ilé àti ládùúgbò yìí bí ọba ti wá rọgbọ fún yín kò ní rọgbọ fẹ́ sìn ẹ̀yin ọmọ ya mi nínú ẹ̀sìn Islam al-ihsanu lil jar wasiyyatun minallahi an tariqi Jibril ká ṣe dáadáa sí níbọ̀ wa dájọ́ ń gbé alájọgbé wa alábàgbé wa wọ́n ní ọlọ́run kì wá ń lọ ọwọ́ adìyídì ìran dìbìrì ìlú wá sí rí ilẹ̀ lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ sọ àyà kalẹ̀ dìbìrì ìlú tó wá bọ́ọ̀lẹ̀ ọwọ́ adé èèyàn ọwọ́ di arákùnrin kan bí àfa ńlá kan ti ń bọ̀ ọ̀kan nínú àwọn sàhábà ó ní òun kò nínú ilé pẹ̀lú àwọn ẹbí òun àwọn fẹ́ lọ lè rí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam báwọn ṣe ń wo ànábì lọ́ọ̀kan báyìí làwọn bá rí tẹ́nìkan náà ń bọ̀ lọ́ọ̀kan àwọn sáà di pé wọ́n pàdé ara wọn wọ́n jọ ń sọ̀rọ̀ sọ̀hábà yìí ni ẹsẹ̀ wa ń ro òun wá ń béèrè pé àlejò lábá ànábì tí wọ́n wá bí jòkó tí wọ́n wá dún pé báyìí wákàtí kan wákàtí méjì wọ́n sì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ni wọ́n tọ̀ wọ́n sì ń náwó sí ànábì báyìí pé ọ̀dọ̀wọ́ rẹ o nígbà wọn wá parí ọ̀rọ̀ yìí tán ànábì wa sọ fún arákùnrin yẹn pé tó wọ́n fẹ́ rí mi oníbẹ̀ ni àwọn ní àwọn ẹsẹ̀ ń ro mí kọ́dà ara ń ta mí fún yín bẹ́ẹ̀ náà ṣe dúró pẹ́ yẹn ẹni tí ẹjọ́ ń sọ̀rọ̀ yẹn bó ló ṣe wá tẹnumọ́rọ̀ báwọn tí wọ́n wá fi yín lẹ̀ bọ̀rọ̀ ànábì ní fa innahu Jibril ànábì ní Jibril nínú ẹgbàá wa kan wọ́n ní ó sì lóun fẹ́ wá bá wọn o arákùnrin yẹn ní mo sì fẹ́ wá bá yín tán o ànábì ní law jitana ala safahatahu aw kama qala sallallahu alaihi wasallam ànábì ní bọ́ ọba lè wá bá wa ní ọba sì bá màláíkà lọ. ọba sáájì gbèrú lọ́wọ́ àwọn sábà ó rí lọ́kàn Jibril ridwanullahi ta'ala alayhi anabi wa ni ma zala Jibril
títí tá a fi túká ìsà ń tẹnumọ́ náà ni kò yí padà nǹkan ń tẹnumọ́ kò yẹ kò bọ́ lẹ́nu yòòsínì tí ń fún mi lásọ̀ọ́lẹ̀ ipe kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bilijaari pẹ̀lú níbọ̀ mi ata àtànàtò anáwó sáyé wà rìtùwù ọ̀tẹnumọ́ títí ṣe báyìí fún ṣe báyìí fún ṣe báyìí fún ṣe báyìí fún báyìí ni wọ́n má ṣe báyìí 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 títí tí mo fi wá rò pé ntòkù tó wí ni pé kọ́kàn sọ fún mi pé bọ́ ọba ti kú náà o dúkìá rẹ̀ wọ́n gbọ́dọ̀ fún mi ngbà tó wà láyé tó ní fún nǹkan báyìí fún nǹkan báyìí fún nǹkan báyìí fún nǹkan báyìí ṣe báyìí ṣe báyìí Ànábì ní dúkìá ló kù tí dìbìrì lò kàn sọ pé kí wọ́n pín níbọ̀ rẹ̀ maybe a Christian o lè jẹ́ Kristẹni o lè jẹ́ abọ́gibọ̀pẹ̀ o lè jẹ́ free thinker o lè jẹ́ kọ̀lẹ́sìn. Ànábì ní díẹ̀ ló kù wọ́n fẹ́ sọ pé kí wọ́n pín nínú ẹbí mi nínú property mi kí wọ́n pín nínú property mi. ayé máa yá wa eré ibú tẹ́lómi ṣe tí ọ̀bọ̀ bẹ́ẹ̀ dárọ̀ yìí látara ẹni bọ̀lù àlìkìyàmọ̀ tó bàjẹ́ fẹ́lómi kó tó dọ̀hùn torí ẹni bọ̀lù. ẹlẹ́kẹta alamatul iman al-isaru ila al-jar alamatul li imanik billah bil yawm al-akhir. wọ́n ní ìṣe dáadáa sí níbọ̀ yìí wọ́n ní ó yóò jẹ́ àmà mẹni tó ní ìmánì nínú wa àtẹni tí ò ní bẹ́ẹ̀ bá ti ṣe kátàkátà pẹ̀lú níbọ̀ tí ò fún níwọ̀ wẹ̀ tí ò fún ní ìwọ̀ rẹ̀ àwọn àfáà wa wọ́n ní ká jóye wa pé nǹkan pàpẹ́ mọ́ra ìmánì ni kò ní ìmánì ẹni tí ní níbọ̀ la kò ní ìmánì. Ànábì ní wallahi la yu'min Ànábì ní mo fi Ọlọ́run ọba mi búra kò ní ìgbàgbọ́ rẹ̀ pé wallahi la yu'min ìgbàgbọ́ rẹ̀ pé o wallahi la yu'min ìgbàgbọ́ rẹ̀ pé o. Qalu man ya Rasulullah àwọn sàhábà níta ló ń tọ̀hún Ànábì ní man yabitu shab'ana ẹni tó jẹun tó yóò bá kan wa jarruhu ja'ihu ebi sì ń pa níbọ̀ rẹ̀ ó sì mà Ànábì ní ẹ má pè é lólùgbàgbọ́ ẹ dáná tán ẹ jẹun tán lójú rẹ̀ náà ni wọn lọmọ ti dé lónìí ìyàwó ní fùfú ló ti tán ní sọ fún bàbá rẹ̀ tó sọ wọn alákàrà ìyá alákàrà náà nísìnyí wọn kó yòókù ọdọ wa lọ lè ra ṣeré wa onímọ̀lá náà ti kánṣu àwọn náà ti kánṣu ṣeré rẹ̀ ó ti lọ kí ni ń ṣẹlẹ̀ kí ni Ọlọ́run sọ fún ọ Ọlọ́run sọ fún ọ pé iṣẹ́ délẹ̀ ọ sọ fún ìyàwó ẹni bóyá lọlẹ ajá ẹ̀ndínlẹ̀ inú iṣẹ́ àkàrà lélẹ̀ ẹ lè tẹ́bà ẹ sì lọ lè rẹ sọ mú kẹgbẹ́ fún ìyá ìjọba. ayọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wọn nínú min al-amthila ayé al-mithal al-qadim lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n ti ní òwe kan tó máa ń pa fúnra wọn torí wọ́n ti experience àwọn aburú neighborliness ẹgbọ́n tí wọ́n máa ń sọ nínú èdè wọn wọ́n ní alijaru qabla dar alijaru qabla dar àwọn èèyàn tá a bá gbé ládùúgbò tá à ń lọ ní ká bọ́ lọ lè wádìí ká tó ralẹ̀ ká tó kọ́lé kó o tó sanwó fún kíátíkà ọkọ̀ lọ lè béèrè àwọn tí wọ́n ń gbé nínú ilé yẹn kó o tó gbalé nítorí pé tọ́ba gé èèyàn aburú wọn ràn ọ́ yóò sì ràn ọ́ mọ́. ìyá wa Asiya ìyàwó Firaun nígbà tí Firaun náà kàn mọ́gi àbí àwọn afá kan ní àpáta ni tọ́kàn má pata wọ́n wá ní kí wọ́n rí àpáta ńlá kan kí wọ́n rí ìlú lérí nítorí pé Ọlọ́hun ò ní sọ sàmọ́ kọ́lọ́ nìkan ló wọ́n máa sìn wọ́n ní kó tó di pé àpáta yẹn bá ní rí ó ní Rabbi ibni li indaka baytan fil janna ìwọ Ọlọ́hun bá ọ fún mi ní ilé kan lọ́dọ̀ rẹ̀ ọwọ́ àkọ́kọ́ ti lọ́dọ̀ rẹ̀ síwájú fún mi lọ́dọ̀ rẹ̀ ilé kan tó dáa táǹpé láti janna iqta'ara àlìjára qabla dar kó tó dákọ̀ lé ló ti kọ́kọ́ dákọ̀ ibi tó wọn fẹ́ kọ́ wà ọmọ pé tó ń bá ti bọ́ọ̀lù mú lé papọ̀ kò sí sọ̀rọ̀ fún ọmọ láti kìyàmà táwọn afáàfin sọ fún wa pé iṣẹ́ ẹ̀sìn pọ̀ bí àṣà àwọn èèyàn wa ní ẹ̀sìn pọ̀ lẹ̀ kọjá sáwí
ẹ̀yọ́ miami àwọn àlùfáà ní kí ló dé tí ìṣe dáadáa sí neighbor sì jẹ́ ọ̀ranyàn wọn lára kọ̀ọ̀kọ́ la yastagni ahadun min jari owó ọ̀rọ̀ gbọ́dọ̀ fẹ́ dá tó fi ní bùkátà sí neighbor rẹ̀ ẹlẹ́ẹ̀kejì iltasaqat al-ardu bil-ardi lan tadhhaba bi-ardik ó lè lálẹ́ kó lọ́ọ́ gbélé ẹ̀ tiẹ̀ lọ́gbọ̀n mi ó sì lè wọlé rẹ̀ nítorí ẹ ti lẹ̀pọ̀ ẹ ti jàpọ̀ ẹ ti ròpọ̀. ẹlẹ́ẹ̀kẹta yatawarathu al-abna'u ma taraka al-aba ìtẹ́ bá filẹ̀ ní dáadáa láàrin ara yín làwọn ọmọ yín ọmọ bá lọ ìjà tẹ́ bá jákù làwọn ọmọ yín ọmọ jà lọ yóò wá jẹ́ pé ẹ máa wà nù sáré ìdàkẹ́ máa gba ládàá nù sáré kó o tó lè ṣe dáadáa sí neighbor rẹ kó o tó bọ́ lọ́dọ̀ Ọlọ́run ó sì bá dáadáa tó pọ̀ ó lè sùúrù táwọn ará àdúgbò ní àbá ń gọ́ aláàjì ní tutù nítorí pé májàlẹ̀ sí wí wọ́n sì fẹ́ tọ́ ń jàǹgbà míì ọmọ wa lọ lè wà lìjánná ọmọ gbalá dáadáa táwọn ọmọ yẹn ń ṣe láàrin ara wọn lẹ́yìn yìí tó bá jẹ́ pé ọ̀dà arúnà ni ọ̀dà landlord meeting ọ̀dà gbogbo ẹ̀rú wọ́n ṣe meeting tán ẹ̀ tún padà sẹ́yìn ẹ̀yìn mẹ́ta kẹ́ tó lè ṣe mí ìgbà tí èdè Sunday ti ń bọ̀ ẹ̀ wá da gbogbo ẹ̀rú bẹ́ẹ̀ bá ti dàrú tán tẹ́ ẹ lọ́rùn àwọn ọmọ yín náà àbí ìbẹ́ ìjíṣẹ́ fún àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ bá dé àwọn ọmọ kọ̀ntínú lónìí ẹ máa wá gba ìṣẹ́ nínú sàárè títí gbogbo generation ti ń bọ̀ èyí tẹ́ dálẹ̀ lẹ́fẹ̀ẹ́ rú ẹlẹ́ẹ̀kẹrin àwọn afáàní àníbí wàhálà bá dé ta lọ́kọ̀ọ́kọ́ pé jama ẹnìkan lọ́dọ̀ wa ń bẹ̀ ọ̀kan nínú àwọn níbọ̀ wa ọbẹ̀ wọ tọ́lẹ̀tì lóru bẹ́sẹ̀ rẹ̀ ṣe yọnu tó bá fèrè la kíní wc kọmọdé ṣe mọ́ ìyàwó ẹ̀ bá jáde aláàjì la ilaha illallah níjọ́ náà mọ̀ pé kéèyàn ṣe dáadáa jẹmọ́ labá má sọ sára ní kálukú bá jáde labá kí mọ́tò mọ́lẹ̀ labá gbé labá rọ́ṣẹ̀ lọ sí hospital ló ti láàbí ló ti ń wò wáyé pé ẹsẹ́ ọlọ́mọdé àmọ́ abílẹ̀ bá dúró gigi tó sì dá aládùúgbò dúkìá rẹ̀ ó dúró náà tánà kọ́lọ́mọdé aládàáwò bẹ́ẹ̀ bọ́mọ rẹ̀ bá ní kọ́mọ́ṣàn tí ó dákú kálukú ọmọ wo ni torí ti sọ fún ọ pé kẹ́nìkan wá wọlé ẹ kẹ́nìkan sì má dá sí ẹ. àwọn afáwa wọn ní lára rẹ̀ òun náà ni pé tarabutul mujtama àwùjọ ò lè tó àfi kí àwa níbọ̀ kádà síra wa nítorí pé títò ilé òun ni títò síríìtì òun náà ni títò community. ẹ̀yọ́mọ̀ ya mi ní mẹ́sìn wa àwọn wọlé àwọn pín níbọ̀ wa àwọn afá sọ̀rọ̀ tọ́pọ̀ lérí ẹ̀ àwọn kan ní àwọn tẹ́ bá jọ kọ́lé tira yín níbọ̀ ní àwọn tí yàrá wọn máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ara yín níbọ̀ ní ìyàwó Aisha olóhùn ní oúnjẹ kan òun sì fẹ́ gbé fún ẹnìkan nínú àwọn níbọ̀ méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ òun Ànábì ní àtihi liman huwa aqrabu min babik ẹni bá súnmọ́ lẹ́kùn rẹ̀ òun ní kó ṣe kíni òun ní kó fún kó tó kan ẹlòmíì o lè gbé oúnjẹ kúrò nínú ilé rẹ kọ wá folẹ̀kùn kan kọ wá lè gbé fún ẹlòmíì o ti ṣe dáadáa ẹni súnmọ́ ọlọ́kọ̀ọ́kọ́ fún. nínú ẹgbàá wọn àfa mi wọ́n ní 40 houses níwájú 40 houses lẹ́yìn lápò ọ̀tún lápò òsì àwọn náà ní níbọ̀ wa wọ́n láwọn rí eléyìí gbọ́ nínú tànẹ́bùwà Ibrahim alayhi salatu wa salam wọ́n ní anábì Ibrahim oyin sọ fún gbogbo àwọn níbọ̀ ni pé sẹ́ẹ̀rí 40 houses lọ́tún lọ́sì níwájú lẹ́yìn ẹ̀yin lẹ́ bí mi o ẹni bá ti ní sòrò ẹ máa bọ̀ ẹ má kalẹ̀ kúkẹ́ tó wọlé. ọwọ́ fẹ́ wà ní Janna ọ̀fẹ́ jòkó tànẹ́bù Ibrahim ọwọ́ ni wọ́n fẹ́ rí níbọ̀ ibo nìkan lọ́wọ́ máa dá sí ládùúgbò kẹ́nìkan máa dá sí ọ tẹwárí níbọ̀táwì wọ́n tún wá ní ìwọ̀ lọ́dọ̀ wa dúra wọn lọ jáàrù láwù sàlátà fòfòkó àwọn míì níwọ̀ mẹ́ta a máa ṣe dáadáa fún wọn nílọ́kùn mẹ́ta àlìjáàrù ní mùsùlùmí kọ̀ríb lébọ̀ tọ́jẹ́ mùsùlùmí tọ́jẹ́ bí wọ̀jáàrù láwù haqqan àwọn níbọ̀ kan bẹ a ṣe dáadáa sáwọn àwọn níwọ̀ méjì lọ́rùn wa kò tó dà kọ́kọ́ òun náà àlìjáàrù ní mùsùlùmí tọ́jẹ́ níbọ̀ jáàrù láwù haqqun wahid níbọ̀ kan bẹ òun ní ìwọ̀ ẹyọ kan pé lọ́rùn wa a máa ṣe dáadáa sóhun náà wọ́n wọ́n àlìjáàrù káfíìr òun náà ní níbọ̀ tí èsè mùsùlùmí tí èsè bí kèfèrí yíbò bàbá sẹlẹ̀ afálùbíyà ẹ̀hẹ́n Allahu Akbar nígbà tí lọ́kà kèfèrí ọwọ́n tó ń bèèrè pé àfáà tí máa ń jóògùn yìí òun náà wọ́n wí
èèyàn tó wù kó ṣe kí ni kọjẹ́ tó bá ti jẹ́ èèyàn tó ń nàró báyìí tó ní ẹ̀ka rọ̀ kọ́mọ̀ nígbàgbọ́ náà Ọlọ́run ìwọ pé ẹ̀jọ́ ń gbé wà lọ́rùn rẹ̀ láti máa ṣe dáadáa sí tí gbogbo ayé wá gbọ́ ilé tí wọ́n máa sọ pé àwọn mùsùlùmí inú wọn lé o inú wa ò sí lé mùsùlùmí ni kẹ́kọ̀ọ́ tẹ́yẹ kọ́kọ́ mọ́sálásí àsàlátù ní ṣe mùsùlùmí ni òdó kẹ́kọ̀ọ́ àfọ́ òsì tẹ́lá ìsìn fún wọn ní sí wà kí wọ́n bí iṣẹ́ òkúkú lè já rẹ̀ ẹ̀yọ́ máa yá wa àwọn ìwọ̀ tí wọ́n ní lọ́rùn wa pọ̀ alákọ̀ọ́kọ́ á yóò sínú ilé ìwọ̀ ìkórìmọ̀ wọ́n yóò kérìmà rò ọ́ máa ṣe dáadáa sí ó sì máa pọ́nlé ọlọ́run láàmú lẹ́nu kùránì ni oníwà abudullaha wala tushriku bihi shay'a ẹ má ṣe bọ́ aláàní ẹ má sìn wa bil walidayni ihsana ìyá bàbá yín lókè ẹ ṣe dáadáa ránṣẹ́ sí wa bil qurba àwọn ẹbí ẹ̀dá wọn pọ̀ wal yatama àwọn ọmọ òrukàn wal masakin àwọn ẹ̀bùn mi ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ kò ní pa yín ó sì dákẹ́ wọ́n á máa sa ìlàfàlà tẹnihàrì ọlọ́run máa jagbe mẹ́ni tó fẹ́ tọrọ bára bọ́ọ̀ bá lékún sọ fún pé alẹ́bàá musa aláàní tàǹdà wọn ọlọ́run fọ̀rọ̀ wọn lẹ̀ wọ́n ní járe tó kú ní bá àwọn ẹ̀yà neighbor tí wọ́n súnmọ́ àti neighbor wọ́n ní járe lè jóná àti neighbor tó jìnnà chapter 4 verse 36 kí ni wọ́n pè lẹ́sìn ìbáraẹ̀ Quran anabi sallallahu alaihi wasallam wala amale anabi man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jara anabi den tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó sì gbà pé a dìde lọ́run nínú ta yanjú njon ọ̀rọ̀ níbọ̀ wà ńbẹ̀ falyukrim jara láti sini kó ti máa ṣàpọ́nlé níbọ̀ rẹ̀ irú ẹ̀sìn tó kò lè máa ṣe qala al mustafa sallallahu alaihi wasallam dhalik ala nínú ẹ̀ ayu sallima alayhi wa yuhayyiya in kana ghayra muslim yọ ọmọ kí láàárọ̀ ìwọ ní kọ́ ọmọ panlé kọ́ ọmọ kí láàárọ̀ salamu alaikum warahmatullahi wabarakatuh tó bá jẹ́ mùsùlùmí tí ẹ bá ṣe mùsùlùmí good morning ẹ káàárọ̀ ẹ káàsùbà àwọn fámìlì ńkọ́ àwọn àdá ńkọ́ ẹkúṣẹ́ àná ẹkúṣẹ́ mi àná gbogbo tó ń ṣe òkú tó yẹ wítìrì níbá gbogbo wọn bá rá ní assalamu alaikum warahmatullahi wabarakatuh wọn náà wá sọ pé wa alaikum salam warahmatullahi wabarakatuh ẹ̀dá òye tó ń bẹ tẹ̀híyà fàáyé bí àṣàna mẹ́ni àwọn òjò à ọlọ́wọ́n bá ní bá kí ẹ̀yin náà ẹ̀kí wọn mẹ́sẹ̀ kí. ẹlẹ́ẹ̀kejì ayọ̀ ayínahu ìdá ṣàánà tọ́bọ̀ wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ ọ̀rọ̀ ẹ̀yẹn ni kọ́ ràn án lọ́wọ́ bọ́ọ̀ bá ràn án lọ́wọ́ ta ní ó ràn án lọ́wọ́ tọ́ọ̀ bá ràn án lọ́wọ́ lẹ́nìí níjọ́ tí wọn náà bá ní sùúrù ta ní ó ràn wọn náà lọ́wọ́ láàbùdà min al-musa'ada ọgbọ́dọ̀ ràn níbọ̀ rẹ lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ bá ń gbé kínní ẹ̀bá ń gbé kìíní orí tí wọ́n ń gbé nǹkan lọ́ọ̀kan níbọ̀ rẹ̀ ọwá kájú ọwá yí wọlé lẹ́sà hádà dì ẹ̀sìn kọ́yìn nínú ẹ̀ àyúhìdí ilé ibi tó àmì wọ̀ṣàrá àbí wọ̀gẹ́ ìdá níjọ́un tá a bá ń gbàwẹ̀ níjọ́un bí wọ́n ṣe ń gbé àkàrà wọlé nílé ọ̀kan ni wọ́n máa gbé mọ́mọ́ wọlé nílé òsì bí wọ́n ṣe ń gbé oúnjẹ wọn sáàrì ni wọ́n pè wọ́n gún yẹn lọ́ọ̀kan wọn ní ká gbé fún yín o tààrà lójú tí ó tẹ́lẹ̀ kan máa ń ẹ̀sìn ní tààjì fílẹ̀ ìdẹ́ àfẹ́kì wa làwọn ṣe fọwọ́sowọ́pọ̀ níjọ́ nísìn gbogbo jábẹ́lẹ́ kálukú ṣe tẹ̀ ìdẹ́ àfẹ́kì wa níjọ́ wà lábádé ayọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún Abu Dharr ó ní ìsà tabakta marqa tó bá ṣe oúnjẹ àbí ọbẹ̀ olómi tó máa ń ṣe yẹn fa akthir ma'a jẹ́ kó mẹ́rẹ̀ ọ̀pọ̀ dáadáa thumma anzur ala bayti min jiranik wà lọ lè wú àwọn tẹ́bí ń panu àwọn níbọ̀ yín fa asibuhum min bil ma'ruf kó bù fún wọn bẹ́ẹ̀ Ànábì lọ sọ bẹ́ẹ̀ fún Abu Dharr tánàbí bá advice yẹn advice Ànábì oríire mbẹ́mbẹ́ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa Abdullah ibn Mas'ud wọ́n níjọ́ kan ọba àwọn ọmọ rẹ̀ ti ń pa ẹran oníṣẹ́ ẹran tí mo ní kẹ́ pa náà lẹ́ ti pa yẹn wọ́n lẹ́ran àwọn ti pa ṣẹ́ ti bó wọ́n láwọn ti bó Abdullah ibn Mas'ud ní alẹ́ àtọ́yìntún jáàrí al-Yahudi ṣẹ́ ti fún Yahudi jù tó wà ní ẹgbẹ́ ilé mi torí yóò máa gbóòórùn ẹran bíbọ̀ yóò sì máa gbóòórùn ẹran dídín ṣe ti fún níbẹ̀ wọ́n ní rọ́ọ̀ wọ́n ní ní sinna nìkan ilé ibú tiẹ̀ fún báwa ṣe ń bọ̀ kóhun náà máa bọ̀ báwa ṣe ń dín kóhun náà máa dín. Abdullah ibn Mubarak inú àwọn àfáàgbà Abdullah ibn Mubarak yìí
àfáàgbà aládìísì ni ó tún wá ní owó Abdullahi bin Mubarak wọ́n ní nínú tó gbé nínú ẹ̀sìn Ọlọ́run nípa ọ̀rọ̀ níbọ̀ wọ́n ní tó bá ra èso láti ìgboro kó tó gbé wọlé yóò kọ́kọ́ gbé lọ inú ilé níbọ̀ rẹ̀ yóò ní ẹmú ti yín kò gbàgbé rí tí wọ́n bá wá mú tí wọ́n yóò tẹ̀lé wá gbé yòókù lọ́rùn inú ilé kọ́lá àwọn afáà ní ibi tí ara nǹkan wálé tá a bá fẹ́ jẹ̀bi tá a fẹ́ ṣẹ̀ nǹkan tó bá rà wọlé táwọn níbọ̀ rẹ̀ bá ti rí tí wọ́n ń pè ṣé ọ̀wá wọn púpọ̀ tó o sì mọ̀ pé nǹkan yìí àwọn náà ní bùkátà sí wọ́n ní bàbá ti délé wọ́n ṣe rápò rẹ̀ ṣètò wọlé wàláhì wọ́n ti rí nítorí dáa ní kó bu jìríkà méjì òní wọn fáwọn náà torí wọ́n máa ronú àpò rẹ̀ yìí àwọn afáàní nǹkan tó bá mọ̀ pé kò lè kárí níbọ̀ àwọn ẹbí nìkan ló ní wọn àdéhìlẹ̀ òsèrà wọ́n ní bọ́ọ̀bà mú wọlé gbé sábẹ́ agbádá gbé sínú pólíbàgì wọ́n ní wọ́n tó bá sọ fáwọn ọmọ rẹ nínú ilé wípé ètí mo fi lé yín lọ́wọ́ yìí bó ṣe máa ní o ẹ má jáde lọ lẹ́kẹ̀jì o ara wọ́n wọn ní làbìlàbì tó rì ẹ̀mọ́ tí ń jẹ́ mẹ́lẹ́lẹ́ Yorùbá ojú rí ẹni yóò ní sékíní kò ní bà ń bẹ̀ wọ́n ní níbọ̀ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn níbọ̀ nínú àwọn sálàf tó jẹ́ níbọ̀ ó nígbà míì òun fún ọ̀rẹ́ ẹ̀hún tó jẹ́ níbọ̀ ní eré ẹran kó fi ṣe pẹpẹ súpù bó bá ti gbé délé bá lòun ti rọ́ọ̀mà kan tó jáde nínú ilé rẹ̀ ó tún ní kọ́lọ̀ lè fún níbọ̀ òun tó wà lẹ́gbẹ̀ẹ́ òun wípé òun ló yẹ kó jẹ́ yóò dùn pọ̀ tọ̀hún náà tún gbé fún kejì wọ́n ní wọ́n wá gbé fáwọn mẹ́sàn-án bẹ́ẹ̀ tó bá padà wá yá ẹnì kẹsàn-án yóò tún wá fi ránṣẹ́ sẹ́ni tọ́pọ̀ ẹran. Allahu Akbar. yẹ́wọ́ gbà eré ẹran àárọ̀ tí mo fi ránṣẹ́ rì bó lórí yóò wá wádìí yóò wá rí i pé ó ti dọ́dọ̀ yìí mẹ́sàn-án kó tó padà sọ́dọ̀ àwọn ẹni eré ti lọ́jọ́ wọn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ayò ẹ̀rọ ìṣàṣàtàrà tó bá fẹ́ yá nǹkan máa wẹ̀ yìí kó tó yá o sọ́fẹ̀ àdá tó fẹ́ yá o ẹ̀yá mi lága ẹ̀yá mi ní nǹkan ẹ̀yá mi lóúnjẹ máa wẹ̀ yìí tó bá ní o ẹ̀sìn ní o mọ́pọ̀ fẹ́ ṣe náfìlà náà o ìtòdélẹ̀ náà náfìlà ní o ọlọ́ni fọwọ́yìn ló ń lílí mùsọ̀lìn ọlọ́ni ègbé tó máa bá wa kẹrin nǹkan alladhina hum an salatihim sahun àwọn tí wọ́n máa ń jà wọ́n pọ̀ láì ní rísì walladhina hum yura'un àwọn tí wọ́n máa ń ṣe kárí ní nídìí ẹ̀sìn wọn wa yamna'una al-ma'un àwọn tí wọ́n yá yẹn nìkan ọlọ́ni ègbé kọ́ máa bá wọn nítorí pé òun tí ò yá yẹn níjọ́ sòrò tẹ̀ náà bá dé kò sí tí ó yá ó so àpòyà kọ́ ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní eléyìí ara ẹ̀sìn wa ni kọ́dà bàbá wa yáwó má gba ilé lérí o má gba ilé o alájẹ wọn sùn ò ní sùn o wọ́n ní nínú ẹ̀kọ́ ọmọlọ́lẹ̀ ewé wò kọ́ ọmọlọ́lẹ̀ ewé wò ẹ̀lẹ́mẹ̀ o mo ní kí wá kí yín náà ni tí ò sí mo kàn ní wá kí yín láàárọ̀ yín náà ni ẹ̀ lọ mọ́sálásí ni mo sẹ̀ darí náà kì í ṣe lẹ́sìn rẹ̀ ẹni tó bá tún wá jẹ́ lẹ́sìn rẹ̀ ìwò yìí tún wá lágbára jù Yahudi kan wọ́n ní kì í ṣe mùsùlùmí tálíkà ní ìmọ̀ ara aṣọ àlòkù ọwọ́ àgbẹ̀ ànábìwá Muhammad sallam ó ní bàbá Fatima mo fẹ́ kọ́ wá ṣe fàájì lọ́dọ̀ mi láti wá bá mi jẹ oúnjẹ wọ́n nígbà tá ànábì dé báyìí lọ́ba bá búrẹ́dì tí ó da búrẹ́dì tí ti rún ọwọ́ tó wá fún ní òróró táwọn ìdí kan anabi wa já búrẹ́dì báyìí ó fi sẹ́nu anabi ìwọ tó lélẹ́ ìyọ́nà mọ́sá ìsá anabi oṣù fẹ́ bá nújẹ wọ́n anabi wa mọ́lẹ́ jí oúnjẹ yẹn ọjẹ díẹ̀ mbẹ́ ó tún jẹ díẹ̀ nínú òróró láti fi dùn níbọ̀ rẹ̀ nú tálíkà ọlọ́run lọ wọ́n ní ẹni tá a wí níjọ́ tí nǹkan dùnú bá dé bá níbọ̀ rẹ̀ kọ́lé ìwọ̀n sílé níbọ̀ rẹ̀ kó mọ níbẹ̀ rẹ̀ ń ṣèyàwó níbọ̀ rẹ̀ ọmọ rẹ̀ dé láti Amẹ́ríkà ọmọ rẹ̀ rí admission inú rẹ̀ ń dùn ìwọ wá gbọ́ ìtara pé wọn àtàwọn ọmọ mi náà wọ́n sì wá jọ ṣé òun nìkan ní lọ́wọ́ rọ́jútu rẹ̀ èyí ni ó jẹ́ lọ́lẹ̀ kí ọ̀n sẹ́ lọ́nìí
tínú níbọ̀ rẹ bá ń dùn inú rẹ gbọdọ̀ máa dùn. àwọn adìyẹ ọ̀yà o àwọn ni ọ̀yà àwọn agbẹ́ máa ń so nígbà yín kò fẹ́ wá nù ni àbọ̀ ọdọ́hun kálukú rẹ̀ ni wọ́n ń yọ wọ́n kanjú wọ́n kan mú wọ́n gbé ha àwọn yòókù wọ́n gbé inú rẹ̀ yóò dùn lóòótọ́ bọ́ọ̀mù ẹ̀rín ọmọ ẹ̀rín àwọn ẹ̀rín ìbádà kan àwọn ẹ̀rín ìbádà ọlọ́ọ̀lì kọ bí wọ́n tẹ́ rẹ́rìn tí òfin ní máa sì wọ́n mú ẹsẹ̀ ní Allahu akbar nínú àwọn ìwọ̀ ayò àzíyàwó ìdá àsọ̀bátì mùsíbà tí àdánwò bá bá a kò ṣe létà àdánwò èdè mùsùlùmí sunkún kèfèrí sunkún kò sẹ́nìkan tí wọn ní ẹ̀pẹ̀lẹ́ o àdámáyé ni kéde tàdà sí níjọ ẹ̀pẹ̀lẹ́ bá dé tí bàtújẹ́ bá ìwọ náà lọ lè bá wọn kẹ́dùn ìbá jẹ́ bàbá aláwo bọ́mọ rẹ̀ bá ṣaláìsí ìwọ ìmáàmù ọlọ́lẹ̀ kí níbọ̀ rẹ̀ ni ẹ̀sìn rẹ̀ wọ́n ní ọmọ sí wọn ni ọmọ ṣe kíni wọn ni kọ́ ọmọ bá kẹ́dùn ẹ̀pẹ̀lẹ́ o ànírú ẹ̀ máa o bọ́bá jẹ́ pé àwọn ẹbí rẹ̀ tí awí ìwé ṣe mùsùlùmí ò ní pé ọlọ́ba kẹwàá lọ́rùn o wọ́n sì wí o wọ́n kà sọ pé tọ́ ọlọ́run kò fi wọ́n sáàyè wọn ọlọ́run kọ́ dá wọn yókù sí ànírú ẹ̀ máa kò ní kú lẹ́yìn máa nítorí jẹ́ wọ́n lò bọ́bá yìí ní ọlọ́díyà ọlọ́run tẹ wọn sáfẹ́fẹ́ rí ìwọ ló díyà nítorí pé kèfèrí àìsàdúrà fún tó bá ti kú àdúrà tó nígbà ní lọ́wọ́n nígbà kí lọ́wọ́n ṣe nígbàtí Jáfàr kú Ànábì ní isna'u ta'ama li ali Jáfàr Ànábì ní gbogbo ẹ̀yin sàhábà ẹ ṣe oúnjẹ lọ fún àwọn fámìlì Jáfàr nítorí tó bá wọn sì kò ní jẹ́ wọ́n ráyè oúnjẹ o